Comment and share. ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ gbogbo wa pátápátá òun náà ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. A kí yín ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní tí a máa ń ṣe gbogbo ọjọ́ Wednesday. Ẹ̀yin yẹn wá tí ẹ sọ wípé ó ti pẹ́ tí ẹ ti rí bàbá wa Banji Akintoye alànà fún ìran Yorùbá látúnṣe wò wípé ọjọ́ ọ̀hún rèé ó ti pẹ́ díẹ̀ bàbá ó tún bọ́ta kí wọ́n wá ṣàlàyé fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjire kẹ́ ẹ lè mọ̀ wípé ìjàngbara tá a gbé dání yìí kò kú bẹ́ẹ̀ ó mí ó sì ń bẹ láàyè ẹ̀. Orúkọ tèmi ó ti padà Omoboriowo òun náà ni èmi ń jẹ́. Èmi nìkan kọ́ òun náà ni a jọ ṣètò ní èmi àti bàbá mi àròpọ̀re ni a jọ máa gbà tá ó sì mọ bàbá ní àwọn ìbéèrè ní ọlọ́kọ̀jọ̀kan bí ìbéèrè ọ̀hún bó bá ṣe ń wá. Ẹ̀yin yẹn wá tí wọ́n wà nílé tí ẹ bá ní ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè ẹ̀yin ṣáà fi ìbéèrè yín ṣọwọ́ sí orí comment section á kà á fún bàbá wọn ó sì dá yín lóhùn láì ní dènà pẹ̀lú torí pé Yorùbá wọn ní adébísẹ́ máa ń ṣe àgbà ọ̀lẹ́ni. Ẹ jẹ́ kí n dá padà sọ̀rọ̀ àbáròpọ̀re káwọn náà kí wọ́n kẹ̀yìn ara lé. Ẹ kú ilé báyìí látara lé ẹrọ wá lákiri ọ̀nà. Èmi ọmọ yín náà ni àbúrò yín ọ̀rẹ́ yín. Èmi á máa sọ wípé búburú kan kò ní ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ilé ọ̀dọ̀ wa lábẹ́ bó ti wù kórí. Ẹ kú forítì ọ ẹ̀yin ọmọ Yorùbá àwa ò kì í gbénú àìríjẹ àìrímu bí eléyìí. Ọlọ́run dá wa láti bẹ̀rẹ̀ ayé ká máa gbénú rírí jẹ rírí mu ńláńlá kó nílé rí jẹ kálejò rí jẹ. That's the philosophy tí àwọn bàbá wa fi kó ayé jọ. Kó nílé rí jẹ kálejò rí jẹ. Bọ̀dà àti débi tí onílé ò rí jẹ mọ́ pé kò síbi tó lè dé ọ̀dọ̀ àlẹ́. Mo kí gbogbo yín ó ṣòro lásìkò púpọ̀ ṣùgbọ́n ẹ̀yin wa ò dènà púpọ̀ mọ́ ọ lágbára Olódùmarè. Ẹ ṣé ọmọ kí yín o. Ẹ ṣé ẹ káàbọ̀ sáà bàbá. Ní báyìí Yorùbá wọn ní adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni. Ìbéèrè àkọ́kọ́ tí màá kọ bàbá léèrè ìbéèrè ọ̀hún ó sapá kan jà ó sapá kan janjan ó sapá kan sórí gangan ni. Ìbéèrè ọ̀hún dá lórí
igbákejì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ipò sílẹ̀ ní inú YSDM báyìí, bàbá wa Banji Akintoye. Nípa àkọlé ìwé tí wọ́n kọ, àwọn ọmọ Yorùbá ń béèrè wípé ṣé bàbá ọ̀hún parí ìṣàkóso wọn ni àbí wọ́n ṣe ẹ̀sùn kan tí wọ́n fi yàn wọ́n kúrò ńbẹ̀ torí pé wọ́n rí àkọlé ọ̀hún gẹ́gẹ́ bí èlé tó jẹ́ pé ó yẹ kí bàbá ọ̀hún kó fi dúpẹ́ fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe àti àtìlẹ́yìn tí bàbá Banji Akintoye tí wọ́n ṣe fún wọn, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni wọ́n kọ àkọlé ọ̀hún lọ́nà tó gbà ní ọwọ́ kan ìjánu. Báyìí ni wọ́n ṣe kọ àkọlé ọ̀hún pé the pioneer vice chairman of Yoruba Self-Determination Movement, YSDM, Mr. Banji Akintoye, has opted out of the movement following the desire to found a new Yoruba movement, which is expected to comprise of like. Pé ìwé ìròyìn yìí. Ṣé o, mi ò mọ reason tẹ́ni tó kọ news yẹn jáde, mi ò mọ reason tó fi kọ bẹ́ẹ̀ yẹn. Because nǹkan tó ṣẹlẹ̀ láàárín wa ní Yorùbá Self-Determination Movement, YSDM, is that our brother Banji Akintoye did 2 years of meritorious work fún Yoruba Self-Determination. That was a time tó jẹ́ pé ńgbà tá a bẹ̀rẹ̀ tí difficulty wà gan. It was a lucky thing pé a ní a man of his caliber and solidity in the work. A ní òfin ní constitution wa wípé ẹnikẹ́ni tó bá ṣe vice chairman ọdún méjì péré ló gbọ́dọ̀ ṣe mọ́. Kì í ṣe pé Mr. Akintoye ṣe anybody, Banji Akintoye ò ṣẹ̀ wá o. A ò lè jáde, òun náà ò fìbínú jáde o. So news pé opt-out yẹn gbàgbé ẹ̀mí o, ẹni tó kọ́ ò kọ́ dáadáa, ọmọ English lò. Tó bá mọ̀ ọ́ lò á mọ̀ wípé impression tó ń gbé sílẹ̀ ni wípé ó ti bínú kúrò bẹ́ẹ̀ rárá o, kò bínú kúrò láàrin wa o, àwọn náà fi bínú lé kúrò. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọdún méjì tí òfin wa sọ pé ó gbọ́dọ̀ lò tó kù bí oṣù bíi méjì láti bí October, ọdún méjì yẹn máa parí ní 18th of December. Gbogbo wa la mọ̀ láti October the Secretary General ti kọ̀wé jáde pé the Vice Chairman's term ó fẹ́ end on so date, and therefore gbogbo àwọn organization wa tẹ́ bá lẹ́ni tẹ́ fẹ́ nominate pé kó dípò ẹ̀ nominate yẹ. Oṣù méjì la fi ṣe ètò yìí, ìṣe pé láàárọ̀ ọjọ́ kan gbogbo ayapa fúnra wa rárá gbọ̀ngàn bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀. So ńgbà tí secretary gbé news yẹn jáde ní October, àwọn organization kan wá nominate àwọn èèyàn wọn. Mo rò pé wọ́n mi ò mọyé èèyàn tó, mo rò pé tó 5-6. Secretary General wá pé àwọn tá à ń pè ní vetting committee, is the same vetting committee tó ti ń ṣiṣẹ́ látijọ́ tá a ti dá YSDM sílẹ̀ 2 years ago. So wọ́n pe vetting committee wá invite gbogbo àwọn tí wọ́n nominate wọn yẹn wá sí ìpàdé láti vet wọn ní kọ̀ọ̀kan. Wọ́n sọ fún mi pé ìpàdé tí wọ́n fi ń vet yẹn ó bẹ̀rẹ̀ nìkan bí aago 7 lálẹ́ báyìí, aago 4 àárọ̀ ọ̀la ló tó tán. So kì í ṣọ̀rọ̀ kọ̀rìkọ̀rì kankan. Nígbà tí wọ́n dẹ̀ ṣe tán, wọ́n gbé report wọn fún Secretary General for transmission to the executive. Secretary General dẹ̀ gbé report wá sí executive pé lágbájá ni wọ́n yàn o. Okay, executive ò ní nǹkan kan láti ṣe ju pé kó pe meeting council, the whole council, all the organizations represented in the whole council,
wọ́n wá pè wá jókòó. Ok, àwọn veteran èmi secretary yín mo ti ránṣẹ́ síta pé a ní ìdí láti yan vice chairman mìíràn o. Àwọn èèyàn ti nominate àwọn èèyàn wọn o. Vetting committee ti wá jókòó pẹ̀lú àwọn tí wọ́n nominate, wọ́n ti select èèyàn kan o. Ẹni náà tán select ní mo ti gbé lọ sí executive o. Executive ti wo wọ́n ti ní kí n gbé wá síwájú yín the council of the organization. So council dẹ̀ wò àdẹ̀gba ẹni tí wọ́n yàn yẹn. Now party ti Mr. Ayilogbe ń bẹ̀. Ní meeting executive eléyìí tí àwọn òyìnbó máa ń pè ní fanfare la fi ṣe send off kálukú sọ nǹkan dáadáa tán mọ̀ nípa gbogbo bó ṣe ṣe ìrànlọ́wọ́ fún gbogbo bó ṣe ṣiṣẹ́ nínú YSDM and so on and so forth. Nígbà tá a tún wá dé council ó tẹ̀ tún wá pọ̀ jù yẹn lọ, fanfare yẹn tún wá pọ̀ jù yẹn lọ. So it was with joy and love and friendliness that we parí ọ̀rọ̀ one single word, opt out, opt. It's a very terrible choice of words. And it has created a moment to my defender, Ayilogbe. Ayilogbe, no. I know him. I know that he served us well. I know that I'm going to rely upon him. One round to criticize them, yes, one round to criticize them, no. So there is no problem there. We are, we are happy to report to you all because the trouble company YSDM. The new vice chairman, what I approve. His name is Ola Ademola. He lives in Canada. Accept. And he's a very loyal member of the Yoruba nation and has always taken part in one aspect or other of the Yoruba struggle. So, you know what? Don't like to receive a warrior. In fact, mo ti send àwọn kinní kan tí mo kọ fún YSDM pé ká ṣe báyìí mo ti send ẹ sí. Mo mọ̀ pé kì í ṣe vice chairman mọ́, but mo ti gbà wípé ara wa lélẹ́yìí. So mo ti send ẹ sí pé nǹkan báyìí kan plan bó ṣe yẹ ká ṣe ní bí ó ṣe yẹ ká ṣe ní àṣọ lẹ́yìn lánàá. So that is the situation. Ó dẹ̀ sọ kinní kan ṣe send off fún wọn yẹn ó sọ kinní kan. Òun kúrò níṣẹ́ vice chairman o, ṣùgbọ́n òun ò kúrò ní struggle yìí o. Àjọ wà lẹ́nu ẹ̀ ní o. Ibikíbi tó bá tọ́ sí kò ń dá síbẹ̀ òun á náwó síbẹ̀ o. That is it. So kò sí aburú kankan, kò sí ìjà kankan, kò sí àbínú kankan láàrin wa bó ṣe jẹ́ nìyẹn. It is just the process. Ẹ ṣeun gan ni bàbá. With love and peace and friendliness. Ẹ ṣé àdúpẹ́. Ntí àwọn ọmọ kóòtù òjire tí wọ́n fẹ́ bèrè náà nù ẹ ti bá wa ṣàlàyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣe rí báyìí pé a sọ wípé àárín wa gún bẹ́ẹ̀ la sì nígbà kí àṣetán kó ráyè wọlé sí àárín wa. Ẹ jẹ́ kí n máa dá ìbéèrè padà sọ́dọ̀ bàbá àròpọ̀ rẹ̀ kí àwọn náà kí wọ́n gbà látọ̀dọ̀ mi lókè ọ̀hún. Ẹ ṣeun mo dúpẹ́ bàbá wa. Àwọn èèyàn ń kí yín ní gbèjégbèjọ àwọn ọmọ yín káàkiri gbogbo àgbáńlá ayé. Mi kàn lè máa dárúkọ gbogbo wọn ní o bíi Táíwò Bánúsọ, Babátúndé Ọlátúnjí, àwọn orúkọ tó ṣe é pè mọ́yàn lára, Sẹ́ríkì, Abdulsalami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ̀rọ̀ sókè kí bàbá ẹ̀ bá gbọ́ dáadáa. Wọ́n ní ẹ̀mí yín á gùn, wọ́n ní máa kí yín dáadáa o, wọ́n ní kẹ̀mí yín ó gùn o pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Yes sir. Bàbá, ìbéèrè tí ó wà tó ṣe kejì tá a fẹ́ mú òun leléyìí o. Ìbéèrè kejì náà ni wípé àwọn ọmọ yín ní gbogbo àgbáńlá ayé pátápátá, ẹ kúkú mọ̀ pé ẹ bímọ tó pọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Wọ́n ń béèrè yìí pé níbo ni iṣẹ́ tiẹ̀ gbé dé dúró lórí ọ̀rọ̀
Yorùbá nation àwọn kan tiẹ̀ gbà pé ṣé ó dàbẹ̀ pé Yorùbá nation ti kú ẹ jẹ́ ká kú kó ní kálukú máa ṣe tí ẹ jàre pé gbàjà àrí nǹkan kan kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ mo wá ní ọ̀dà ẹ̀yin ẹ ní sùúrù ńgbà tí bàbá wa alànà ọmọ Yorùbá tán bá dé ẹ kúkú mọ̀ wọ́n wọn ó dá yín lóhùn ìbéèrè yìí ẹ ṣeun sà ìbéèrè kejì nìyẹn. ẹ ṣé o mo dúpẹ́ ìbéèrè tó dẹ̀ ṣe pàtàkì gan-an ni because ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní bàbá ló lọ́rọ̀ wọ́n wá dé and so on kì í ṣe èdè nìkan gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ yìí là ń ṣiṣẹ́ gidi láàárín ìjọsìn tí wọ́n ń ṣe election torí pé ọmọ Yorùbá wà lára àwọn tí wọ́n ń dìbò fún president Nàìjíríà à ń láti sọ fáwọn èèyàn wa pé kán rẹ̀ lẹ̀ pé ẹ̀ that's our duty to him but election ti lọ ó ti the president of Nigeria so we talk now to the president of Nigeria no longer to our brother Bola Tinubu. He's still our brother Bola Tinubu, but he's more importantly the president of Nigeria. And we have serious problems, serious objections to Nigeria. Iwájú president náà la máa gbé sí. A ti gbé síwájú Buhari torí pé kò kí ń ṣara wa, kò ní democratic inclinations. Ó ti ignore wa, kò dá wa lóhùn. So now I'm European president wa tuntun, the new president of Nigeria kò settle ká wá gbé the same things síwájú ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n dúdú yẹn lọ à ń ṣiṣẹ́ náà ó pọ̀ gan ni. Iṣẹ́ ọ̀nà méjì níṣẹ́ self-determination pín sí. Èkíní ká mobilize àwọn èèyàn wa nílé kí gbogbo wọn mọ̀ kí gbogbo ẹ̀ gbóná girigiri pé à ń lọ irúgbà tá à ń ṣe rálì níjọ́sí wọ̀nyẹn ìyẹn ìkan. Èkejì ká wá máa bá àwọn ìjọba ayé sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba countries ayé orílẹ̀-èdè ayé wípé à ń lọ a ní ìdìrànlọ́wọ́ yín nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe fún wa ní ìjà yìí tá à ń jà and so on. Ìyẹn is a very big project. Ó tóbi gan ni o. Ó tóbi gan ni. Ó tó nǹkan tí ò pè tá èmi and a few people tá à ń ṣe tá a kì í lè sùn mọ́. Ó tó bẹ́ẹ̀. Ó jù bẹ́ẹ̀ lọ o. À ń ṣe iṣẹ́ yẹn gidigidi. Mo dẹ̀ fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kinní kan. Àwa Yorùbá Ọlọ́run fẹ́ràn wa púpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí a ti ní ìdìrànlọ́wọ́, àwa ní ọmọ kan àbí méjì kan tó dìde pé àwọn á máa sọ̀rọ̀ lórúkọ wa. That means wọ́n máa wà in contact with us lójoojúmọ́. Wọ́n dẹ̀ máa wà in contact with the government of the country náà lójoojúmọ́. And ìyẹn ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Mi ò lè máa dárúkọ àwọn countries wọ̀nyẹn. Bẹ́ẹ̀ni, a nílò àti dárúkọ bẹ́ẹ̀ni. Wọ́n ti sọ̀rọ̀ diplomacy confidentiality tó ga ni. Mi ò lè dúró síbi kí n sọ pé country báyìí sọ báyìí sí wa, country báyìí wọ́n rẹ́dì láti ṣe fún wa, mi ò lè sọ. Wọn kì í ṣe bẹ́ẹ̀ ní diplomacy. But mo fẹ́ fi yé yín pé àwọn ọmọ wa tó ń ṣe wàhálà tó ń jí láàárọ̀ tó máa lọ bá ìjọba tó máa lọ bá minister tó máa lọ bá president tó máa lọ ṣe gbogbo wọn yẹn, they are performing miracles and our struggle is moving forward abroad. Tí ilé a ti ń padà sí báyìí, a ti ń ṣètò yẹn lọ́nà tó ga ju ti tẹ́lẹ̀ lọ. Every part of Yoruba land will feel eléyìí òfin sọ̀rọ̀ pé àwa tá a fẹ́ràn Yorùbá nation nìkan ẹ jáde ẹ wá lọ rálì ní Èkó ẹ lọ ṣe rálì ní Ìbàdàn rárá wa ti kọjá rú yẹn. Nǹkan tí wọ́n máa wá ṣe báyìí tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló máa gbà wí lọ́dún ìṣe pé wọ́n máa mọ̀ gbogbo wọn ló máa wà nínú ẹ̀ tájọ máa ṣe ni bó ṣe jẹ́ nìyẹn. So kò sí bẹ̀rù rárá, our struggle is going.
kò lè ṣàìsí pé ẹ̀kọ̀ọ̀kan àdàgbò lọlẹ̀ ẹ̀kọ̀ọ̀kan títún padà sókè láti gba election òótọ́ àti go down a little and so on but there is no going back, there is not even any looking back. We want our country, we cannot continue to be part of Nigeria. Eléyìí tá mi ò fẹ́ máa sọ̀rọ̀ nípa ti president tiwa ọmọ tiwa tó ń ṣe president tó wà ń bẹ̀ but eléyìí tá rí lẹ́nu ẹwọ́ gbogbo bí ṣe ń pa àwọn èèyàn wa òun kọ́ ló àwọn tó ń gba ìjọba tó ń ṣe tẹ́lẹ̀ ló fà á nǹkan tó ṣẹlẹ̀ ní pé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí centralize management of the Nigerian economy láti 1962 tán ti attack Western region tán dojú Western region bolẹ̀ tán gbé bàbá wa Awólọ́wọ̀ the architect of the success of the Western region tán gbé lọ sẹ́wọ̀n tán ti wá dàrú tán rí election tó di pé àwọn wá ń jà ní Western region ní ìkàtà òṣèré láti gbà yẹn náà ti fọgbọ́n mú agbára lọ sí center lọ sí center lọ sí center lọ sí center. By the time tí irú àwọn Babangida máa di president Nàìjíríà ti bọ́ sọ́wọ́ àwọn northerners pátápátá nǹkan tó sọ́láyà nìyẹn tó fi lè lọ máa council election tí gbogbo èèyàn dìbò ní 1993. By then the government was entirely in the hands of the North. Yorùbá pé nǹkan tó ń fẹ́ kò sẹ́ni bọ́dù tó ṣe irú ẹ̀rí in the modern world in any country. Àwọn èèyàn dìbò tí jó tayọ̀ kò sí ìjà rárá. The election was free and fair. International observers tó wà bẹ́ẹ̀ sọ pé it was free and fair. But Babangida face wa on television ó dé announce on council ẹ̀ kò dẹ̀ fún wa ní reason tó fi council ẹ̀. Ìgbàjọ́ kan dẹ̀ wá sọ fún wa ní pé àwọn máa arrange election mìíràn. So that is a sign when they had taken over the government of Nigeria completely. Àárín ẹ̀ náà ni pé wọ́n gbé Nigeria lọ síbi OIC, Organization of Islamic Cooperation, as if Nigeria is 100% a Muslim country. We are not a Muslim country. There are Muslims among us, and there are many. There are Christians among us, and there are many. There are only traditional religion, and there are many too. So therefore, but I want to know if I want in Nigeria, Nigeria. So the economy is entirely in their hands, and there is no president. Is a successful president. Now, start from 1979. Shagari that was a failure of a president per se. What did Buhari achieve? Nothing. Babangida Balawe, can Babangida share or destroy economy in Nigeria, pata, or take over the management of the economy completely into his hands. Yes. Until he had the power, like another election to go watch it. Then, Abacha wa decide pé òun á pa wọ́n tán àwọn elite wọn tó ń pariwo wọn yẹn. Wọ́n wá bẹ̀ sí pa gbogbo àwọn elite wa, gbogbo wọn láti sá sígbó abroad. Abacha kú, wọ́n á gbé another person sí. Then Obasanjo, they are all presidents that have failed. And they have failed because they have been trying to do too much. They want to control the economy of a country like Nigeria completely. They be President Tinubu or remove our university lecturers and professors who release among the federal government do a salary. Country will lie. Don't just want to control the economy. They be pay salary teacher, federal government. I'm a son. So they have done too much of centralizing, and they have added to that their personal incompetence. What economic? The same thing with Jonathan.
Ọbásanjọ́ fúnra rẹ̀ mọ kankan pa economy. Ó kàn máa ká máa ṣe big man. Ọ̀gá, that's all. Michael care. Àtọ́ nípa economy kankan. Kò tiẹ̀ care rárá tiẹ̀. Babangida náà ó mọ ká gbogbo ká play trick ká ṣe wàyó. And so, but wàyó is not management. Ìgbà tiẹ̀ la gbọ́ nǹkan tó ń jẹ́ 419 a ò gbọ́ rí láyé. Wàyó is not efficient management. So, and then wọ́n wá gbélé wọ Buhari at last. And Buhari kúkú wá rẹ̀ kí gbogbo ẹ̀. Buhari now reached the climax of incompetence and corruption. Over power, centralization, extreme centralization, incompetence, corruption. Àwọn nǹkan mẹ́ta tó destroy economy in Nigeria. And now people are suffering. Ebi ń pa àwọn èèyàn wa. Àwọn èèyàn oúnjẹ fún àwọn ọmọ wọn mọ́. Ọdún dé báyìí ọ̀pọ̀lọpọ̀ family wa nílẹ̀ Yorùbá ní ò lè raṣọ fún àwọn ọmọ wọn. Ní òtẹ́ẹ̀lì gbé oúnjẹ tó dáa sórí tébù. Àpò rice náà ń tà ní 200, 250, 25,000. Only 5 months, 6 months ago. It's now 65,000 naira. Oh my God. Gàrí lásán ti dé oúnjẹ olówó. Gàrí lásán. Professor kan bá mi sọ̀rọ̀ nírọ̀lẹ́ àná. Ó ní ìyàwó òun lọ sọ́jà ńgbà tó dé. Ó gbé àpò kékeré kan dání. Àpò onions, àlùbọ́sà. Ó lọ sọ pé ọkọ wò jókòó. Àpò tó ń gbé wá 30,000 naira ló ń san fún lọ́jà. That's the way. Our people are suffering abominably. Wọ́n tún ṣe àtúnṣe kan tó tún mọ́wọ́ kó lọ sókè rẹpẹtẹ. So now from about 200 and something naira, we are paying 670, 700 naira per litre. Ara nǹkan tí yẹn work out ní pé it has almost entirely destroyed the economy. The rest of the economy tí Buhari destroyed tán. Eléyìí tó wá kù díẹ̀ yẹn kúkú wá gbọ́ gbogbo ẹ̀ sọnù. People who have cars are no longer able to use their car because now they afford the toll. Bàbá wa kan tó iṣẹ́ ó ní business ara ẹ̀, but ó ń gbé outside Lagos. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń bá lọ tó ń bá repo 7,000 and so on, agbóhùn bọ̀. Ìgbà tó ń repo 40,000 this time kò gbóhùn lọ kò gbóhùn bọ̀ 40,000. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òrówó láti repo sí mọ́tò wọn mọ́ because owó ẹ ṣeun bàbá wa lágbára lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé mọ́tò ti máa ń pọ̀ tá a máa ń sọ pé go slow kò sí go slow kankan mọ́ o. Ẹ ṣeun sà. Ẹ ṣeun bàbá wa. Yes sir. We must get out. Yes sir. Àwọn ọmọ yín láti ìlú Germany láti ìlú US gbogbo wọn ló ń kí yín níbí báyìí mo dẹ̀ ń jẹ́ kí wọ́n rí nǹkan tí ẹ̀ ń sọ. Ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí yín á gùn fún wa bàbá. Ní ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn mo máa dá padà sí ọ̀dọ̀ bàbá mi ọmọ tó borí owó tó borí ṣíìtì. Mo máa dá padà sọ́dọ̀ wọn. Mo kí gbogbo ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáńlá ayé níbi tí ẹ ti ń darapọ̀. Ètò tí à ń gbé jáde lónìí ìbéèrè bíi 4 la fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye ló wà lórí ètò pẹ̀lú wa ní Yoruba World Media. Ibikíbi tẹ́ bá ti darapọ̀ tẹ́ bá ní ìbéèrè lẹ́ẹ̀kan sí ẹ lè fi ṣọwọ́ sí orí comment section àbí kí ẹ send ẹ̀ sí àwọn tí wọ́n ń darí ètò. Bákan náà ibikíbi tí ẹ bá wà ń tẹ́ ẹ kàn lè ṣe ni wípé ẹ kàn tẹ like yẹn nítorí ká tú ọwọ́ àwọn ọ̀tá. Mo ń rí ọwọ́ àwọn ọ̀tá lórí wípé táwọn èèyàn wa bá ti ń sọ̀rọ̀ lórí freedom àwọn ọwọ́ kan wà ńbẹ̀ tí ń tẹ kinní ìmọ́lẹ̀. Ẹ̀yin náà ẹ gbógun tì wọ́n. Ẹ̀yin náà ẹ fi like ti yín kẹ́ ṣí àkẹ́ gbógun tì wọ́n. Ọ̀nà tẹ́ lè fi tú ọwọ́ algorithm àwọn ọ̀tá kúrò lórí algorithm Yorùbá nìyẹn. Tírú bàbá wa ẹ bá wà lórí ìkàlẹ̀ báyìí ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ ti yín ẹ like kẹ́ tì síwájú. Nǹkan tá a lè ṣe nìyẹn o. Bó ti jẹ́ gẹ́lẹ́ òun lẹ ti gbọ́ yẹn. Tẹ́lẹ̀ nǹkan bá ní ẹ ṣí àẹ̀ kì í ṣe pé bóyá ẹnìyẹn ń ṣe nítorí pé àwọn kan máa ń rò pé wọ́n fẹ́ fi gbowó ni ẹ̀yin ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó fi gbowó ṣùgbọ́n pàtàkì ni pé ẹ jẹ́ kọ̀rọ̀ yẹn kó jáde. Bàbá sọ̀rọ̀ débì kan lẹ́ẹ̀kan ṣàkín tó béèrè lọ́wọ́ bàbá wọn Omoboriowo
ọmọ wa yìí, ẹ̀gbọ́n wa, àbúrò wa yìí, bọ̀dá wa, bàbá wa yìí, Bọ́lá Ahmed Tinubu, ó sọ ńgbà kan, ó ní I don't believe in one Nigeria. Àti wípé èmi wò ó nígbà tí mo lọlé lẹ́nu lọ́lọ́ yìí bàbá, àmọ̀ràn wo lẹ lè ní fún àwọn èèyàn wa tán wà nílé àti àwa tá a wà lókè òkun, ká dìde ká bẹ̀rẹ̀ sí ní ṣe ojúlé sójúlé, ojúlé sójúlé, ojúlé sójúlé. Àwọn kan wà ńbẹ̀ wọn ò mọ̀, wọn kò yé wọn rárá, wọn kàn gbọ́ Yorùbá ni but kò yé wọn sá o, torí òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun, nítorí pé àwọn èèyàn wọ̀nyí gan fún ara wọn ò dìde fún ara wọn. Téèyàn bá dìde fún ara, irú àgbàlagbà tẹ́jẹ́ tẹ́ dìde títí bẹ́ẹ̀ ṣe wà tẹ́ẹ̀dẹ̀ wà lórí òtítọ́ yín, ó yẹ káwọn èèyàn náà tẹ́ gbìyànjú kán dìde fún ara wọn. Kí làmọ̀ràn yín sí wọn sà? Ẹ ṣeun. À ń ṣètò yẹn lọ́wọ́ sẹ́ẹ̀, ó máa kù díẹ̀ kó jáde. Eléyìí ò kì í ṣọ̀rọ̀ pé ẹ jáde. That is sporadic. Eléyìí ni pé ó wà ní struggle yẹn wá báyìí nínú ilé ẹ̀. There will be everybody involved. Kò kì í ṣọ̀rọ̀ a few young men tó máa ruwó pa. Everybody will be involved. Because àwa Yorùbá need láti kúrò ní Nàìjíríà. A dẹ̀ lè ṣe é pẹ̀lú bí tàbíjọ́ a succeed. A gbọ́dọ̀ ṣe é tó jẹ́ pé gbogbo àti ilé àtọ̀nà oko àtọjà àti everybody Yorùbá people must be involved in the struggle from now on. Exactly. That's what we are heading for now. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Àmín. Thank you for that response. Ọdún iye ọdún kan mọ èmi Ọlọ́run ò bá mi sọ̀rọ̀ pé ọdún kan mọ̀ràn èmi believe pé láìpẹ́ láì jìnnà máa ní country wa. Bàbá wa Simon Loye, bàbá ti dáhùn ìbéèrè tẹ́ béèrè. Any why did we stop the rally? Is it because of Tinubu presidency? Bàbá ti dáhùn, wọ́n ní kì í ṣe torí ẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ wọlé, kì í ṣe torí Tinubu. Bàbá dẹ̀ ti tún sọ again náà ṣẹ̀ tún dáhùn sínsìn. Wọ́n ti dáhùn question yẹn. Tẹ́ bá fọkàn bá wọn lọ. Bàbá Omoboriowo. Tọ́ ẹ ṣé gan ni, ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin wa tí ẹ wò wá, bàbá wa lánàá tilẹ̀ Yorùbá, àwọn náà wà ní orí program pẹ̀lú wa. Bàbá ìbéèrè mi tí mo tún fẹ́ bi léèrè, ó náà ni pé mo rí pé láìpẹ́ yìí, àwọn ìgbìmọ̀ kan wọ́n kàn sí yín, wọ́n ní tá a bá gba Yorùbá, ó dàbẹ̀ ni pé ẹ̀sìn kan, òun náà ni a fẹ́ sọ gbogbo àwọn ọmọ Yorùbá dà. Èmi sì rí wípé ẹ kọ àkọjíṣẹ́ àti àtẹ̀ránṣẹ́ ìwé nípa ọ̀rọ̀ ọ̀hún, wípé bá a bá gbalẹ̀ Yorùbá, kò sí ẹ̀sìn kan tí yóò dí ẹ̀sìn kan lọ́wọ́. Àwọn ọmọ kóòtù òjìrè wọ́n fẹ́ kẹ́ bá wọn ṣàlàyé nípa ọ̀rọ̀ yìí dáadáa, torí pé àwọn kan wò pé báwọn ò ṣe tẹ̀lé wa yìí, pàápàá jùlọ àwọn tó jẹ́ ẹ̀sìn àtọ̀húnrìnwá, wọ́n rò wípé tá a bá ti gbalẹ̀ Yorùbá, a padà sí ibi tá a ti kúrò síbi tí a padà sí orísun wa. Àwọn sì sọ wípé gbogbo àwọn tó bá jẹ́ bóyá Kìrìsìtẹ́nì ni o, bóyá Mùsùlùmí ni o, àwọn náà gbọ́dọ̀ bá wa ṣe ẹ̀sìn àbáláyé. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí bàbá? Torí mo rí pé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Tá a bá ń béèrè question yẹn lọ́wọ́ àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká rántí irú èyí àtàwà jẹ́ láyé o. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká rántí ẹ̀yà àtàjẹ́. Àgùntàn ò lè dédé wá di kìnìún o, àbí kí kìnìún dédé wá dàgùntàn lọ́sàn-án kan lóru kan. We are a people from ancient times have worshipped Yoruba and their religious tolerance and accommodation. Àwa Yorùbá máa ń sọ ní a ò gba wèrè má ẹ̀sìn. Àwa Yorùbá ò gba wèrè má ẹ̀sìn o. Kò sí ẹ̀sìn tó ń ṣe tó ní òkè ìṣọmọ ìyá mi mọ́ o. Àwọn òyìnbó ń sọ pé the Yorubas take hold of their family relations more strongly than their religion, and that's the truth. Kò sí family tó wà ní Yorùbá tí ò ní Christian, tí ò ní Mùsùlùmí, tí ò ní oníṣẹ̀ṣe, kò sí o.
àwọn yòókù mìíràn láti òkè ọjà wọn máa sọ pé àwọn Muslim wà fún iṣẹ́ Muslim dáadáa wọn ò mọ nǹkan tó ń sọ ni o wọn ní àfihàn torí pé àwọn ọmọ ìyá wọn tó ń bọ òrìṣà àti ọmọ ìyá wọn tó ń bọ Jésù nọ́mbà ṣọ̀rẹ́ àṣà tiwa nìyẹn o kò sẹ́ni tó lè yí padà onímọ̀lé sọ pé kìnìún ò lè dédé jí láàárọ̀ ọjọ́ kan kó di ẹkùn o àbí kó di àgùntàn o àbí kágùntàn dédé jí láàárọ̀ ọjọ́ kan á lè yí padà fún ní kúrò ní nǹkan tá a wà. We are a nation given to religious tolerance and accommodation and harmony. That's our culture. Culture tiwa nìyẹn, religion tiwa nìyẹn. Gbàtà bá dẹ̀ ní country wa á ní ìdí láti pé ká ṣòfin láti protect the culture wa. That's all. So that ẹnìkan kan ò lè lérí mẹ́rin kejì ẹnìkan kan ò lè dẹ́rù bá ẹnìkejì nípa ọ̀rọ̀ religion. That is it. Àwọn aláyé àwọn ọ̀mọ̀wé ayé àwọn ọ̀jọ̀gbọ́n ayé gbogbo wọn náà máa ń kan sára fún Yorùbá nídìí ọ̀rọ̀ religious harmony gbogbo wọn pátápátá ni. American government ní àwọn méjì kan lọ ṣe research, deep research into Nigeria. Wọ́n kọ report wọn about 2013 náà kọ report wọn. Ara kan náà sọ síbẹ̀ the Yoruba people are a model of coexistence because Christian, Muslim, and Isheshe Yoruba people live harmoniously and happily, not only in the same towns and cities, but in the same households. That's who we are. Consider Agbolena tell the one that Yoruba, Christian, Muslim, Isheshe, and so on. Bó ṣe rí nìyẹn o, àwa Yorùbá á change ẹ̀ rí o, kò sẹ́ni tó lè change ẹ̀ mọ́. Àwọn Muslim, àwọn ní jihad náà, àwọn Fúlàní, wọ́n ti try láti bribe àwọn kan láàrin wa kan lọ máa pariwo wọ́n pẹ́ ọmọ kan mi ò rántí orúkọ ẹ̀ mọ́ ara nǹkan tó máa sọ ni pé Islam is suffering Yorùbá. Islam is suffering Yorùbá. There is no religion suffering Yorùbá. There is no religion suffering Yoruba. Tẹ́lẹ̀ ìṣẹ̀ṣe àwọn Christians abú wọn, àwọn Muslim abú wọn. Ọ̀dọ̀ àwọn náà dẹ̀ tí wọ́n ń gbórí wọn sókè báyìí. Àdúpẹ́ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń gbórí wọn sókè torí pé wọ́n ti rí pé ìṣẹ̀ṣe yẹn fẹsẹ̀ múlẹ̀ ní country mìíràn. Ìṣẹ̀ṣe Yorùbá kì í ṣe ẹ̀sìn Yorùbá fẹsẹ̀ múlẹ̀ ní country bíi Brazil, Cuba nǹkan. Ó lè di politician gidi ní Cuba àfi tó bá ní connection pẹ̀lú ìṣẹ̀ṣe. Kò possible. That is their own. But in our own Yoruba land at home, bá a ṣe ń ṣe politics wa, kí lorúkọ ẹ̀ President Buhari. Only the Yoruba people are unique in the fact that they know how to separate their religion from their politics. Yes, we know how to separate our religion from our politics. Ẹ tí wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn tá à ń jà ìgbára yìí. Àwọn kan kóra wọn jọ, wọ́n ní wọ́n jẹ́ màmá wa kan Janet Fashakin. One interfaith. That is, all religions, Christians, Muslims, and any other person to have religion, interfaith, and they pray together every week. And they pray, once they start their prayer, it's for 3 days. And they are praying together. Only pray, Christian pray. Muslim I pray. Then àwọn ọmọ wa kan náà rí yẹn ó wù wọ́n àwọn náà wá tún á dá ẹgbẹ́ mẹ́ta kan sílẹ̀ ìkan pé ní Christian Association of Yoruba Nation Yonka Yoruba Christian Association àwọn ọmọ kan tún kóra wọn jọ náà àwọn gbogbo wọn ti ṣèpàdé kan tó lọ máa yà sí ọ̀tọ̀. Àwọn kan lára wọn tún pera wọn ní Million Muslim Association. Àwọn kan tún pera wọn ní orúkọ mẹ́ta, orúkọ mẹ́ta, Christian Association,
Isheshe Association, Muslim Association. They are meeting together and praying together. Things are happening in Yoruba land in any other part of the world. Was there any other country on earth? I say so. Was there any other country on earth? The Baba, people of àwọn kan tí ẹ ò dárúkọ, ó kú àwọn ìmọ̀ ọmọlúàbí ilẹ̀ Òǹdáyé. Ìmọ̀ ọmọlúàbí, ṣé ń gbọ́ mi sà? Ìmọ̀ ọmọlúàbí ilẹ̀ Òǹdáyé ìpín mẹ́ta ni wọ́n. Ẹ ti sọ nípa Yonka, ẹ ti sọ nípa Mayon, ó wá kù ìmọ̀ ọmọlúàbí ilẹ̀ Òǹdáyé. Something like that. Okay. Yeah. The three are working together. The three are working together, meeting together, praying together. Anything can buy interfaith. Àwọn kan tún kóra jọ lẹ́nu ìjọba ìdáwọn náà jẹ́ multi-faith. Ìyẹn tẹ̀ fún wa sọ clearly multi-faith. Yoruba nation irú ìyẹn ti ṣẹlẹ̀ o. So there is no danger of religious problem in our country. But about country, no. But in addition to that, because it is our culture, and countries make laws to protect their and uphold their culture, we will make laws about our religious freedom to protect our religious freedom. Ẹ ṣeun gan ni bàbá, ẹ jẹ́ kí n dá padà sí ọ̀dọ̀ bàbá mi àròpọ̀ ire. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun, mo dúpẹ́. Kí ni Yorùbá kí la lè ṣe? Àbí ìgbésẹ̀ wo ló yẹ kí Yorùbá gbé láàárín ẹ̀sìn Mùsùlùmí àbáláyé àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì tá a pè ní onígbàgbọ́? Kí ni àjọṣepọ̀ tó yẹ kó wà? Ìgbésẹ̀ wo ló yẹ ká gbé lé lórí? Kí àwọn èèyàn wa, torí pé ọ̀rọ̀ tán bá gbọ́ lẹ́nu yín, wọ́n rí wípé àwọn èèyàn á máa mú lò. Ẹ ṣeun sà. Mo dúpẹ́. Ó wù wá bẹ́ẹ̀ kí gbogbo Yorùbá láì kù sẹ́yìn, kí gbogbo aká àgírí sí kinní kan, gbogbo afẹnusọ́nà kan. Ó wù yàn bẹ́ẹ̀. But kò ṣeé ṣe. Kò sí ẹ̀yà tó ṣerú ẹ̀ láyé. Láyé pé gbogbo wọn pátápátá ló agree. Wọ́n papọ̀ sí ọ̀nà kan ìrọ̀ ni kò ṣeé ṣe. Màmá gbọ́ pé the Germans under Hitler náà fẹ́ kọ́ńkà gbogbo ayé, kì í ṣe gbogbo German ló wà nídìí ọ̀rọ̀ náà. Àwọn German wà ní rẹpẹtẹ tí wọ́n lọ́wọ́ sí, tí wọ́n criticize Hitler. Tí ọlọ́pàá mú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, táwọn ọ̀pọ̀lọpọ̀ sápamọ́, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n sápamọ́, tí wọ́n sọ síta kedere. So a nation of people united 100% for a purpose is impossible. It can never happen among any people. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n ó wu àwa Yorùbá gbà wípé a yàtọ̀ láyé, òótọ́ la dẹ̀ yàtọ̀. Ṣùgbọ́n kì í ṣe pé ọ̀nà pé kí gbogbo akáwá àgbèrè yẹn kò possible ní ọ̀ṣẹ́ ṣe. A dẹ̀ gbọ́dọ̀ bínú sáwọn tí ò bá àgbèrè pẹ̀lú wa. Ìyẹn ló ṣe pàtàkì jù. Àwa tá a kọ̀ jù, tá a ja ìjà yìí, tábà wá ń bínú pé ẹ̀yin tẹ́ ò sọ́pọ́ọ̀tì wa, ẹ̀yẹ tírẹ́tọ̀ ní yín nǹkan kan, àfẹ́ dà nǹkan rú nìyẹn. Àwa ò ní bá débẹ̀ yẹn. Àwa máa ṣe iṣẹ́ tá à ń ṣe lọ. A dẹ̀ máa gbàdúrà pé k'Ọlọ́run túbọ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn wa kó yé wọn kán wá bá wa. Ìdí ẹ̀ náà nìyẹn tá a fi ń sọ̀rọ̀ grassroots awareness. Because we want more people láti wá join wa. That is all. Ṣùgbọ́n pé gbogbo àwọn èèyàn wa ló máa join wa is impossible. It can never happen. So àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pé the vast majority of Yoruba people lẹ́yìn ló ń fẹ́ ọ̀rọ̀ ká kúrò ní Nàìjíríà. Tán bá kọ́ ọmọ Yorùbá jọ lẹ́yìn pátápátá ká wọ́n ní kọ̀ọ̀kan ìgbà tán, a máa ka up to 80 to 90% of people tó máa lọ pé eléyìí ọ̀rọ̀ Nàìjíríà ìtura ẹja kúrò. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
àti wàá kó pọ̀ ara iná ní organization tá à ń ṣe lọ́wọ́ báyìí àá kó pọ̀ kí ayé á rí tí gbogbo ayé á rí tí ọ̀nà wa túbọ̀ làgbó ó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n pé kí gbogbo wa ká agree yẹn mo àwọn kan complain fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́n ní àwọn kan ní religion náà sọ mo kọ kíní kan tí gbogbo èèyàn láì àti wọn ọ̀dọ̀ ọmọ kan tó ń sọmọ onítìrí ó jáde tó ń bú mi pé gbogbo nǹkan tí mo sọ wọn yẹn onítìrí ti sọ kí ló àti ọ̀nà sọ́fọ̀ tó tiẹ̀ dẹ̀ tó ń ṣépè bẹ́ẹ̀ ṣé màá wá sọ pé kì í ṣe ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá náà ni bó ṣe jẹ́ nìyẹn àkúṣe yìí Ọlọ́run á fún wa ṣe ẹ má já bẹ̀rù kò sí bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má yẹ̀wùn ẹ má sá ẹ má yẹ̀ we are going to take our country out of Nigeria. Lágbára Olódùmarè. Happen as it may. We are going to take our country out of Nigeria and very soon too. Ẹ ṣé bàbá ẹ jẹ́ kí n sáré eléyìí wọ́n kàn kọ bí ìbéèrè ni àmọ́ ó yẹ kí n béèrè ẹ̀ lọ́wọ́ yín kẹ́ ẹ lè dáhùn. Bọ́dà wa kan tí wọ́n pè ní Sanni Lambẹ ni wọ́n kọ ìbéèrè yìí wọ́n ní kí ni tá à ń ṣe tí ó jẹ́ wípé a lè kó àwọn ọ̀dọ́ lóbìnrin àwọn ìyá wa lóbìnrin àwọn ọ̀dọ́ lọ́mọdé báwo la ṣe ṣe tá a fi kó wọn sínú jàǹgbára yìí wọ́n nítorí pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Òun náà ni mo sọ pé a ti ń ṣètò kan lọ́wọ́ ó jẹ́ pé ìjàǹgbára yóò kì í sọ̀rọ̀ wípé òun lọ títí mọ́ pariwo no if we come to àwa gbàkálukú nínú ilé ẹ̀ oh yeah bí tá à ń ṣètò lọ nìyẹn abakálukú nínú ilé ẹ̀ tá a bá sì ṣe yẹn náà o wọ́n sì máa rẹ́ni tó sì máa fà sẹ́yìn náà o ẹ má sọ pé bàbá yìí máa ń sọ̀rọ̀ history àgbà táwọn Amẹ́ríkà tán yarí pé àwọn ò ṣe British Empire mọ́ and so on wọ́n dá àwọn tó sọ pé no we are loyalists of the royal crown in England ní Amẹ́ríkà so kì í ṣe gbogbo wọn ló unite àwọn tó ń fẹ́ ó pọ̀ ju àwọn tí ò fẹ́ ní àwọn tó ń fẹ́ yẹn wọn ò dẹ̀ jẹ́ kó sú wọn ọjọ́ àwọn náà rí wàhálà ṣùgbọ́n wọn ò jẹ́ kó sú wọn wọ́n ń ṣe lọ àwọn tó tẹ wọn pósí wọn lọ but they made a success of it in the end bọ́lọ́run ṣe máa ṣe tiwa náà nìyẹn. Ẹ ṣeun gan ni bàbá ẹ ṣe àdúpẹ́. àwọn èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo wọn pátápátá ló máa jọyìn fún ìgbà tí bá ní pátápátá á sì kù díẹ̀ sẹ́yìn o but gbogbo àwa tí Ọlọ́run bá fi tọ́ lọ́kàn tá a bá wá sọ̀rọ̀ sí yín nílé yín tẹ́ ẹ dìde ẹ̀ẹ́dẹ̀ dìde ẹ̀ máa bá wa ṣe kì í ṣe rẹ̀ pé mo fẹ́ tara mi nìkan lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jáde wípé ó ní tí wọn tán fẹ́ mo fẹ́ dépò kan mo mà dé make owó nínú kinní yìí o àti kì í ṣe irú àwọn yẹn àwọn gidi tí wọ́n fẹ́ flow tọ́kì Yorùbá kúrò nínú ìyà káwọn ọmọ Yorùbá kan lè express ara wọn fully in industry in technology in inventions àwọn tó bá ń fẹ́ wọn yẹn Ọlọ́run á túbọ̀ jẹ́ kán pọ̀ sí Ọlọ́run á dẹ̀ fún wọn lọ á fún wọn lágbára. Àṣẹ Èdùmàrè tọ́ bàbá kó tó di pé a mọ̀ yọ̀ǹda yín ẹ mọ̀ lọ Yorùbá wọ́n ní mọ̀ràn àgbà wọ́n ní bó ti wulẹ̀ kó kéré tó a máa yó ni ju oúnjẹ lọ kí ni ìmọ̀ràn yín fún ọmọ kóòtù òjìrè a sì fẹ́ kí ẹ bá wa fi ẹnu àṣẹ ṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n dúró tán àti Yorùbá World Media lápapọ̀ ẹ ṣé púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Yorùbá World Media mo ti dé stage tí mo ti wá gbàgbé wípé gbogbo nǹkan tá à ń ṣe nínú struggle yìí Ọlọ́run fún ara ẹ̀ ló ń bá wa kó jọ pé Ọlọ́run tó kó Yorùbá World Media àánú rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin jẹ́ wà iṣẹ́ tẹ̀ ń ṣe gidigidi ni advice Yorùbá náà ni wípé ẹ jẹ́ kí a ní ká focus on the message at all times.
àyẹ̀dẹ̀ advice yẹn ó dẹ̀ wà fún gbogbo àwọn tó ní media outlet pátápátá. We have large numbers of media outlets and we have very talented people tó ń ṣe media presenters. Our message àti ìkó message wa jọ tó lẹ́nu ọjọ́ mẹ́ta mo máa bá yín ṣe ìpàdé, mo máa bá gbogbo àwọn onímídíà ṣe ìpàdé bá a ṣe máa ṣe tó jẹ́ pé we will have a program, a máa ní program tí àwọn tó bí a ṣe ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni pé network bàbá ó dàbẹ̀ ni pé ó ṣe bẹ́ẹ̀ ó kúrò. Ẹ̀yin wa tí ẹ ń gbọ́ wa nílé, àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa kọ ìwé ránṣẹ́, àdúpẹ́ lọ́wọ́ yín pé ètò tòní àjọṣe ni. Oníyanṣe ọlọ́bẹ̀ṣe, ẹ̀yin tí ẹ jẹ́ náà ẹ kú àìbínú. Ẹ̀yin tí ẹ sì mú wa búnú, àdúpẹ́ lọ́wọ́ yín pé n tá à ń ṣe yìí ó gba pẹ̀lú sùúrù, ó gba èrò. Mo ń fi àsìkò yìí mo fi ń bá bàbá wa Mike, mo fi ń bá wọn wí pé ọgbọ́n òdìgí àyàfi tí àbárókùn. Àdúrà àti ìtẹ̀síwájú òun náà ní múni gun òkè, kì í ṣe agídí, bẹ́ẹ̀ ni kì í sì ṣe wípé ipa wa pin. Iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀. Tá a bá sọ pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀, iṣẹ́ ń lọ, bẹ́ẹ̀ ni iṣẹ́ ń lọ. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gba kíní kan wípé díẹ̀díẹ̀ báyìí òun náà la ó mọ iyọ̀sẹ̀ lẹ́kù. Tá a bá ti kú òun kan, á tún bọ́ sí kan, á tún kúrò òun kan. Nítorí pé àwọn tá à ń bá ṣe yìí, àwọn tá a fẹ́ gba agbára kó lọ, àwọn tá a fẹ́ pín yìí, bàbá ńlá igi dẹ ẹyẹfò ni wọn, tó sì jẹ́ pé ẹni tí ó kàn wọn léegun ẹ̀yìn yóò múra. Bí ẹ̀yin náà bá padà, torí pé Yorùbá ó ní ẹ jẹ́ ká wá ìmọ̀, tẹ́ ẹ bá padà sí tí Nàìjíríà ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé kì í bá ti pín, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bí alátìlẹ́yìn fún àwọn wọ̀nyí, fún àwọn Fúlàní yìí, àwọn tí wọ́n nífà tí wọ́n lè kanna ni. Látàrí ìdí èyí, ẹ kí wa ẹ̀yin wá ìwélé tá a bá ṣe, ibi tá a ṣe dé yìí náà, ẹ kí wa ẹ̀yin wá. Ṣùgbọ́n àwa gbà wípé dúndùn báyìí òun náà ni ọsàn Yorùbá Nation yóò sọ, torí pé ilẹ̀kùn tá a bá kankan tá a bá ti dúró lórí ilẹ̀kùn ọ̀hún bó pẹ́ títí, ilẹ̀kùn ọ̀hún yóò jẹ́ ṣíṣí lágbára Ọlọ́run. Bàbá wa Alágbàlá, àwọn náà ń bẹ bí pẹ̀lú wa, torí pé àìsí ń bẹ àwọn náà ti dá sí i, ṣùgbọ́n ipa tí àwọn náà ń kó kò kéré lórí ìjàngbara yìí. Látàrí ìdí èyí, máa dá ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ tiwọn náà, tí màá sì bá rò pọ̀ rí náà, kí wọ́n lè rè ìbéèrè méjì tàbí mẹ́ta péré. Bàbá wa Alágbàlá, mo fẹ́ kí ẹ̀yin náà kí ẹ bá mi bá àwọn ọmọ kóòtù òjìrè sọ̀rọ̀. Ìbéèrè tí mo sì fẹ́ bi ń léèrè ni wípé ẹ̀yin gangan nínú ọkàn yín àti ibi tí Yorùbá Nation dé dúró yìí, kí ni percentage tẹ̀lé fún Yorùbá Nation àti kí tuntun tó kù tó yẹ ká mú gbọ́, yálà láàrin àwọn tó wà lé ní tàbí láàrin àwọn mídíà ni, torí gbogbo apápátá lájọ ní iṣẹ́ tó yẹ ká jọ ṣe. Torí Yorùbá ó ní àjòjọwọ́ kan ò gbẹ́rù dórí, wọ́n sì ní ẹyọ sásàwọ̀ kan kò lè gbálẹ̀ mọ́, òṣùṣù ọwọ̀ ni máa ń gbálẹ̀ tílẹ̀ fi mọ́ gèrègèrè. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé alàgbà Ọmọboriowo àti gbogbo àwọn èèyàn mi atọ́kùn tó wà nínú ilé, àti gbogbo èèyàn tó ń gbọ́ wa nílé lókè lẹ́yìn odi káàkiri gbogbo àgbáńlá ayé, àtàwọn tó máa wo ètò yìí. Àkọ́kọ́ màá mú láti ibi tí ẹ ti sọ̀rọ̀ nípa pé àwọn kan ń bú wa. Bàbá wa ti sọ̀rọ̀ pé a lè fẹ́rú ẹ̀kú, a lè rí èèyàn tó tó bíi 100 kan sùn nínú yàrá kan náà, ká wá ní ibì kan náà máa kọrí sí, láì ṣe pé bóyá nǹkan kan ló fọ́ọ̀sì wọn láti ṣe bẹ́ẹ̀. Kò pọ́síbù o. Ṣùgbọ́n ibi tí aráyé dojúkọ, Ọlọ́run ò ní jẹ́ káwa dẹ̀yìn kọ́. Tẹ́ bá ní percentage máa fún Yorùbá Nation, honestly 100 ni mo máa fún. 100%. Ọ̀rọ̀ mi yé mi o, nítorí pé àsìkò fẹ́ tó tí ẹ̀kọ́ máa fojú múmu hàn. Tí èèyàn bá ń parọ́ fúnra ẹ̀, tó bá yá irọ́ ajá. Mo rí téèyàn kan kọ́ nínú àwọn olólùfẹ́ yín, àwọn ọmọ àtàtà tí àwọn ọmọ Yorùbá àtàtà tó ń wò wá, wípé Nàìjíríà sì máa dùn. Ẹ̀rín wá pa mí
ipe wọ́n ní tí èèyàn bá ṣiṣẹ́ kan fún odidi ọdún kan tí ò pa ẹ̀wù dà wọ́n ní kó ń tọ̀hún kó lọ paṣẹ́ ọ̀hún dà gbogbo nǹkan yẹn náà láti ó wáṣẹ́ mi ṣe ọdún kan ni wọ́n sọ o. The truth of the matter is Nigeria is nothing but a British enterprise. Nigeria kì í ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ìfẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run dá tí àwọn British wá fi tipá kójọpọ̀ gan pàápàá. As a matter of fact, ẹ kóòtù ọ̀rọ̀ mi lónìí. We will have a better relationship as a nation with our neighboring nation, bóyá Hausa ni o, àbí Igbo ni o, we will have a better relationship tá a bá separate our ní country wa apart, more than the one we have right now. Ìgbé tá a jọ ń gbé pọ̀ ń sìn, ìgbé bó o bá o pa, bó o bá o bù lẹ́sẹ̀ ni. Meanwhile, tó ní kálukú bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ tó ṣe àfihàn wọn, ẹ wò ó tá a bá cross, tẹ bá dé border Benin, ó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ ìyá wa náà wà ń bẹ̀. Relationship tó wà ń bẹ̀ yẹn, ó máa ń thrill mi débi pé àwọn kan wà tó máa ń fi ẹsẹ̀ rìn láti Benin. Wọ́n á dẹ̀ wọ ìdí ìrókò, wọ́n á wá nǹkan iṣẹ́ òòjọ́ wọn, wọ́n á tún padà síbẹ̀. Tó jẹ́ pé àwọn kò nídìí àti wọ́bí, wọ́n nídìí immigration kìíní kan ó ń bọ́ ṣe rọra. Kí ni mo ṣe láti sọ ní pé ìfúnpapọ̀ tí ó papọ̀ ìkó kí kìnìún kó ṣakápò ẹkùn ni. Àwọn bàbá wa dẹ̀ sọ pé kàkà kí kìnìún ṣakápò ẹkùn oníkálukú á ṣe ọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. So màá appeal fún àwọn èèyàn wa torí dà pé bàbá ti wọlé. Màá dẹ̀ jẹ́ kó continue ibi tó stop. Ìbọn màá appeal fún àwọn èèyàn wa yálà Ìgbò ni o àbí àwọn aláwọ̀ dúdú ọmọ ìyá wa tí wọ́n wà ní àrèwá tó jẹ́ Haúsá Fúlàní. Màá jẹ́ kí wọ́n lọ ronú sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé tá a bá pín tá a lọ lọ́tọ̀ọ̀tọ̀ peacefully, a máa ní better relationship than the current relationship tá a ní. Relationship wá ń sìn, bó o bá o pa bó o bá bù lẹ́sẹ̀ ni. Tí Yorùbá bá débẹ̀, Tinubu ò tí ì débẹ̀ oṣù mẹ́jọ gbogbo wọn ń complain pé Yorùbá ló kó sí. Tẹ́lómìn náà bá débẹ̀, òun náà Jonathan náà kó Igbo sí. Buhari náà dé, wọ́n kó Fúlàní sí. Everybody is just coming to the center to look out for the interests of their people and their people alone. How is that a country that will progress? So British kó papọ̀ for their own economical gain. But ó ṣe wá láàánú pé àwọn tí wọ́n ń dì í mú nítorí àpò tiwọn nìkan ni. Àwọn náà mọ̀ yìí pé nǹkan táwọn ń kójọ yìí, nǹkan tí ò lè kójọ ni. So ojúlówó tó yónú o, ìdodo nìdajì ara. Ṣùgbọ́n o, mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí wọ́n lọ́rọ̀ ẹni olóhùn lọ sóko. Ọ̀rọ̀ yìí wọ́n lọ́rọ̀ ẹni olóhùn lọ sódò. Tó o bá toko dé tó o todò dé, wàá bá ń bẹ̀ o. Ìyẹn ni pé a wà lẹ́nu ẹ̀ ń sìn. Ṣáà tó fẹ́ káwọn àrọ́mọdọ́mọ wa wà lẹ́nu ẹ̀ ni. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí torí bàbá ti wọlé. Màá jẹ́ kó kọ̀ǹtínù láti ibi tí mo gbé dé torí ẹ̀ ń béèrè ni kí network wọn tó lọ lẹ́ẹ̀kan. Ẹ ṣé, èmi á tún padà wọlé. Mo kí gbogbo yín, mo tún padà wá ọ. Bàbá a ní kẹ́ fún wa ní àdúrà àti ọ̀rọ̀ yànjú ọ̀nà nẹ́tíwọ́ọ̀kì yín tó ló gbé ń jáde àdúrà àti ọ̀rọ̀ yànjú náà kálẹ̀ kàṣẹ tó lẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ọmọ mi Gani ṣe ó ṣe ń sọ lẹ́ẹ̀kan? Àti dópin pátápátá. Nàìjíríà ti dópin. Àti dópin ní relationship wa pẹ̀lú ara wa. Èkíní economy wa ti dópin. Kò síbi tá à ń lọ. Àwọn officials the federal government, the new federal government of our brother, wọ́n jáde wọ́n ní bankrupt country ni wọ́n gbélé lọ́wọ́. Bankrupt country. They use the word bankrupt country. Yes. A bankrupt country. That President Buhari handed a bankrupt country to this president. That this president inherited a bankrupt country. One saw clearly. And he that is one thing there, one saw in the most serious place
all the chiefs of the security forces were gathered, and the National Advisor on Security, Ribadu, Nuhu Ribadu, told them, "Okoko hesitate. Torí ọ̀rọ̀ tó le ni ó mọ̀ pé òótọ́ ni, but ó gbà wípé ó yẹ kí àwọn tó jókòó ìkànnì òótọ́." Ó wá yìí sí wá yìí sẹ́ nígbà tó yá ọ ní, "Well, you should hear it. You should hear the truth. The truth is that President Buhari handed a bankrupt country to this president. This president inherited a bankrupt country from President Buhari. 2 days later, the Minister of Finance, Wale Edun, and Wale Edun is one of our finest professionals in Nigeria. He was Commissioner for Finance in Lagos. I did an excellent job. He is capable. There is no money for running this country. The best of our professionals. Also, there is no money to run this country. That Nigeria spends 98% of its government revenues on servicing debts. Debts, basically. So there's nothing to hope. There's no hope. The economy is disintegrating. The naira is falling and falling and falling. By a very senior Yoruba man comes from Lale. Most of where naira fall 1,000 to the dollar. Only get the fact to me. Buy to repair you call rank. Where the dollar has fallen, the naira has fallen to 1,200 to the dollar. Money only bad. Only people are on and then you can get the law. 1,200 naira to the dollar. So there is no economy anymore. That's one. So the economy is dead. That's one. The inter-group relations have reached a state of total hostility and hatred among all the nationalities. And they say, we shall kill, maim, destroy, and turn Nigeria into the bloodiest war camp on the African continent. Yoruba people have no history. They have not created anything before in their history. It can't call media. I cannot see the Yoruba people as human beings. They are not human beings, and they have no right to be living in this world. That's an evil boy writing that. Ati kọjá pé jẹ́ ká pàṣẹ sort of patching up mọ́. Southern African politician kan, South African politician. Lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní. Julius Malema, sir. Only the nations of Nigeria hate one another passionately. So why are they living together? It is a pity that their leaders don't have the courage to do the right thing, not separate them. That's the truth. Àwa kì í sọ̀rọ̀ pé Yorùbá ń lọ nìkan mọ́ lélẹ́yìí. Bẹ́ẹ̀ni. Kì í sọ̀rọ̀ pé Yorùbá ń lọ nìkan mọ́ kọ́ lélẹ́yìí o. Ọ̀rọ̀ pé it is time for us to dissolve Nigeria and let each people go and take care of their people, of themselves. That's where we are now. Ọ̀rọ̀ pé àwa yóò yẹ sá. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti kọjá pé Yorùbá ń lọ. Ọ̀rọ̀ náà ti kọjá pé Ìgbò ń lọ. Ọ̀rọ̀ ti wá di wípé kí gbogbo wa ká jókòó ká decide peacefully. Àwa Yorùbá dẹ̀ ní nǹkan tá a fi lè help àwọn yòókù. Tán bá jẹ́ ká jókòó ká sọ peacefully. Oh yeah, there is a lot that we Yoruba can help with the other peoples.
I can't be giving you the details here. But we have sat down and worked it out very carefully. What we Yoruba can do to help these others. We can help them. By the grace of God, we are the people with the strongest intellectual group on the continent of Africa. Remember somebody from Malawi, I need the lawyer. You Yoruba say you need lawyers. Don't say that, Prof. More than 50% of the lawyers in Africa are Yoruba. Oh, yes. You say you need lawyer? No, you can't need lawyer. That's the truth. That's who we are. That's the capability that God has invested in us. That is, and God has, in addition, given us a spirit of love of all. We love ourselves and we love all other nations. We don't want any nation to suffer. So, there is a lot we can do for the others. Come and help one another to develop. That is the truth of our situation. So the people in Nigeria, they cannot. We will live in any way we find but come and get this stage in then we can help one another. And may God help us all. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest videos.